the mother ẹlẹ́ ọba yín sùn ẹ lóyún ẹbí Mohbad ẹ wá ń sọ fún mi pé Mohbad o lóòótọ́ lè ti fi kọrin tó fi bú yín tó fi pawó ọmọ tẹ bí tó bá fi experience tó ní true ìyá yọ àbí tó bá kò bá fi story ayé yín kó fi kọ fíìmù àbí kó fi kọrin kó fi pawó ìyá máa gbà bẹ́ẹ̀ ni ẹ wá ń rán ọlọ́ lára ọmọ tí ẹ bí nítorí pé ó ti sọ daddy I am sorry but ó kọ́ ẹ̀yin lágbélébù lẹ́sẹ̀ wo pé àkútúkú ẹ̀ lọ́rùn I am telling you today madam ìtẹ̀dọ́wọ̀ lẹ́nu yẹn that's the last chance. ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin abiyamọ gidi ṣé ara yín nìyá Mohbad wà ẹ jọ ẹ sọ òótọ́ fún mi ṣé ara yín nìyá Mohbad wà ẹ pé kí ni dísìn mo fi béèrè bẹ́ẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe press conference tí wọ́n pe àdúrà àbúrò Mohbad àti ìyá Mohbad síbẹ̀ ìyá Mohbad sọ̀rọ̀ kan nígbà tí wọ́n ń béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ pé irú ikú ló pa Mohbad ó wá sọ̀rọ̀ débi kan ó ní bó tilẹ̀ jẹ́ wípé Mohbad fi ń kọrin tínú òun ò dẹ̀ dùn sí pé ó fi ń kọrin tínú òun ò dẹ̀ dùn sí àwọn èèyàn wá ń sọ wípé so ó túmọ̀ sí wípé ara nǹkan tí ó fà á tí ó fi fẹ́ support justice for Mohbad ni wípé tó ló fi kọrin ìwọ́n tèmi ò rò pé ó yẹ kí ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ìyá yẹn à ń sáré kárí justice fún mi ó tún wọ̀rọ̀ pé ó fi ẹ̀kọrin gbà kan òwú jáde pé ní òde dùn sí. tí gbogbo wa bá rántí orin kan tí Mohbad kọ tó fi ní bàbá òun sọ́rí pé òun lọ òun bàbá òun náà ní pólì òun lọ pólì òun lọ ń kọrin tó fi pàtàn bí ìyá ẹ̀ sì gbé sílẹ̀ pé ọdún 10 ìyá òun ti gbé òun sílẹ̀ tó ń wò rí ìyá òun pé bàbá òun nìkan ló jẹ ìyálé òun lórí orin yẹn nìyẹn rí fáà sí nítorí pé ọmọ yẹn tú sí rí bí ìyá ẹ̀ sì gbé sílẹ̀ fún ọdún 10 tí ò rí ìyá jẹ́ pé bàbá nìkan ló ń sáká bó sì máa jẹyàn so orin yẹn nìyá ẹ̀ rí fáà sí in which ó ti dá ìyá ẹ̀ lókòwò lẹ́yìn ìgbà yẹn tó ti fún lówó tó gba ṣọ́ọ̀bù fún ìyá o ìyá ọ̀sọ̀rọ̀ yẹn kò ló yẹn má báyìí o ọ̀rọ̀ orin pé ó kọrin bùn so kẹ́lì mọ̀ pé message máa ń jáde nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orin táwọn èèyàn máa ń kọ́ ń gbà mí ká má máa wo beat nìkan ká máa fura sí nǹkan tó bá ń jáde lẹ́nu wọn ká láti fura sí nǹkan tó ń jáde lẹ́nu ọmọ yìí ó ṣeé ṣe káwa èèyàn ti gbà á sákàtà ká má fi dá ìyẹ́ abiyagba ẹ̀ nìkan bó ṣe jẹ́ nìyẹn o ṣùgbọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé abiyamọ nìyá Mohbad ni abiyagba so yẹ kí ìyá tòótọ́ kó sọ ọ̀rọ̀ yẹn jáde nígbà táwọn justice for me àjọmọdé lórúkọ mi ẹ fèrè ní àdàbẹ comment section bye for